Ẹ máa kú dédé àsìkò yìí, a kú àṣepọ̀ ọdún, àsìkò pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún náà, a tún kú ìsinmi òpin ọ̀sẹ̀ lágbára Ọlọ́run ọba ìrọ̀rùn ni ó máa já sí fún gbogbo aláṣẹ Elédùà. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun ló dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ Sátidé ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 22 nínú oṣù kẹrin ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa fún tòní. Olórí orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí pé kí wọ́n dáríjì òun lọ́nà kan àbí mìíràn tí wọ́n bá gbà ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ ìkíni fún ọdún. Ìjọba ìpínlẹ̀ Èkó ti tan owó tó tó 50 bílíọ̀nù ó lé náírà 50 bílíọ̀nù náírà láàrin ọdún mẹ́rin fún àwọn òṣìṣẹ́ ọba tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọ̀hún ní ìpínlẹ̀ Èkó. Òṣìṣẹ́ ilé ìfowópamọ́ kan rèé tẹ́lẹ̀ eléyìí tó ti rí ẹ̀wọ̀n ọdún 7 he látàrí ìwà jìbìtì mílíọ̀nù 10 náírà eléyìí tó hù nílùú Ìlọrin. Ilé-ẹjọ́ kan ní ìpínlẹ̀ Èkó ti sọ ènìyàn kan tó ti fi ìgbà kan ṣiṣẹ́ tó sì ti fẹ̀yìntì nílé-iṣẹ́ NPA fún ìpè ó hùwà jìbìtì mílíọ̀nù 24 náírà 24 mílíọ̀nù náírà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti fi ẹ̀wọ̀n ọdún 16 years fi ta lọ́rẹ báyìí. Ọmọ ọdún 14 kan rèé èyí tó ní àjọṣepọ̀ tipátipá pẹ̀lú ọmọ oṣù 22 22 months nílùú Ìbàdàn ó ń bẹ ní Agodi báyìí lọ́gbà àtúnṣe. Lánàá tí ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìtúnu ààwẹ̀ ènìyàn kan jẹ́ Ọlọ́run bá nípè nígbà tí ènìyàn 3 farapa yánnayànna nínú ìjàmbá ọkọ̀ kan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ijó ni mò ń jó ṣùgbọ́n àríkànṣìkan ìyà òun ló sọ mí di olórin Àṣàkẹ́ òun ló wí bẹ́ẹ̀. Lákòótán ọmọ tó ti fìgbà kan kópa nínú BB Naija Lekan ohun mà ló ti gba àmì ẹ̀yẹ tó sì ti tẹ̀síwájú nínú ìwé rẹ̀ pẹ̀lú bó ṣe gba àmì ẹ̀yẹ masters ní fáfitì kan lórílẹ̀‐èdè UK. Ìròyìn tẹ́ láǹfààní àti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ rí tá a bá lọ tí a bá padà dé ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ ní bàbá òun dọ̀bálẹ̀ gbalaja ò síwájú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n ti ń yí lọ sọ́tún yíbọ̀ sósì tí wọ́n ń tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè wípé kí wọ́n dákun dábọ̀ dáríjì àwọn látàrí wípé tá a bá rí ọ̀nà kan àbí mìíràn èyí tí ààrẹ tó ti gbà ṣe ọmọ orílẹ̀-èdè yìí ní ààrẹ Muhammadu Buhari ló ń tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Muhammadu Buhari tó ní ó ṣeé ṣe o láàrin ọdún 8 èyí tó kù oṣù kan àti ọ̀sẹ̀ péréte báyìí kó pé ọdún 8 nínú ọ́fíìsì gẹ́gẹ́ bí ààrẹ tóun ti gba ilẹ̀ ìṣàkóso agbára orílẹ̀-èdè Nàìjíríà. Òun ti ṣe àwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ́nà kan àbí mìíràn tàbí òun ti dá ọgbẹ́ ọkàn sí wọn lọ́kàn eléyìí tó lè fà á kí wọ́n máa rí òun bí ẹni bí. Ààrẹ Buhari ní ọmọdé kì í mẹ̀kọ jẹ kó má ra lọ́wọ́ o wípé kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílé lóko lẹ́yìn odi orílẹ̀-èdè yìí kí wọ́n dákun dábọ̀ kí wọ́n dáríjì òun. Ààrẹ Buhari tó sọ̀rọ̀ ọ̀hún nínú gbọ̀ngàn kan èyí tó wà nínú ilé ààrẹ nílùú Àbújá o lásìkò pé eléyìí tó ń gba àlejò àwọn olùgbé nílùú Àbújá eléyìí tí alákòóso fún olú orílẹ̀-èdè wa Nàìjíríà tìlú Àbújá tó ṣojú fún tó sì léwájú àwọn olùgbé ìlú Àbújá ọ̀hún eyín òun FCT Minister Mohammed Bello èyí tó léwájú àwọn olùgbé ìlú Àbújá láti lọ rí kí ààrẹ nínú ilé ààrẹ nílùú Àbújá fún ti pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìtúnu ààwẹ̀. Níbẹ̀ ni ààrẹ ti bẹ̀rẹ̀ sí ní tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ fún ti ọdún yìí pé òun kí gbogbo wọn sì gbà ládùúrà wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò máa lọ síwájú sí kò ní wá sẹ́yìn àti wípé Ọlọ́run kò ní fi ọdún Ramadan ti ọdún yìí ṣe àṣemọ fún gbogbo apáta ní àgbáńlá ayé àti wípé orílẹ̀-èdè wa Nàìjíríà yóò máa lọ síwájú sí kò ní lọ sẹ́yìn. Nínú ọ̀rọ̀ ààrẹ ọ̀hún làárẹ sọ yìí pé bá a bá ní parọ́ tanra wa ò tá a bá sì wo kàlẹ́ndà a rí wípé ó kù oṣù kan àti ọjọ́ péréte báyìí kí àwọn gbé ìdá ìṣàkóso agbára yìí fún ààrẹ tuntun mìíràn eléyìí tí wọ́n dìbò yàn ní orílẹ̀-èdè Nàìjíríà nínú ọdún yìí.
ààrẹ ní báyìí o àwọn tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ẹ̀ṣẹ̀ kan àbí mìíràn àbí lọ́nà yòówù tí àwọn ti lè gbàdá ọgbẹ́ ọkàn sí àwọn orílẹ̀-èdè yìí lọ́kàn wípé kí gbogbo apáta dákun dábọ̀ ká jèbùrẹ́ awo ìlúgbẹ̀bẹ̀ ká dákun ká àforíjì àwọn. Ọ̀rọ̀ yìí ni ààrẹ fi kí àwọn ènìyàn káàbọ̀ fún ti ọdún eléyìí tí wọ́n lọ kí ààrẹ nínú ilé ààrẹ nílùú Àbújá lánàá. Ìjọba ìpínlẹ̀ Èkó ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí ni wọ́n ti tẹ́ pẹpẹ àwọn ọ̀rọ̀ àti bí wọ́n ṣe ná àwọn owó kan sí àwọn ẹ̀ka tó jẹ́ wípé ó ní í ṣe pẹ̀lú òṣìṣẹ́ fẹ̀yìntì ní ìpínlẹ̀ Èkó. Owó ọ̀hún tí wọ́n ní ó tó 50.7 billion naira, èyí tán ní àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì èyí tó tó 13,928 ni wọ́n ti fi owó ọ̀hún san owó ìfẹ̀yìntì àti owó gbàmábìínú tó fi mọ́ owó àjẹmọ́nú fún wọn láàrin ọdún mẹ́rin. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba ní ìpínlẹ̀ Èkó láàrin ọdún 2019 títí di wákàtí tí ìròyìn fi ń kóra jọ ni wọ́n ti pín owó tó tó fún tí wọ́n sì ti gba owó tó tó 50.7 billion naira. Ọ̀rọ̀ yìí bẹ nínú àtẹ̀jáde kan eléyìí tí alámòjútó fún ìdásílẹ̀ iṣẹ́ ìrónilágbára àti ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ní ìpínlẹ̀ Èkó arábìnrin Ajíṣọlá Pọ́nlé òun ló sọ ọ̀rọ̀ ọ̀hún níbi ayẹyẹ kan ẹlẹ́ẹ̀kẹwàá irú ẹ̀ níbi ayẹyẹ kan eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ti ń fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ní sàbùké wípé eléyìí tí wọ́n fi máa gba owó jáde lóṣooṣù gẹ́gẹ́ bí òṣìṣẹ́ fẹ̀yìntì ọ̀ṣẹ́ ọba ní ìpínlẹ̀ Èkó. Arábìnrin Pọ́nlé ló sọ ọ̀rọ̀ ọ̀hún nílùú Ìkẹjà. Ó ní bàbá ní parọ́ tanra wa, ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ti ṣiṣẹ́ takuntakun wọ́n sì ń fẹ́ ẹ̀rín ayọ̀ ìdùnnú gbogbo àwọn òṣìṣẹ́ ọba yálà àwọn tó ń bẹ lẹ́nu iṣẹ́ àbí àwọn tí wọ́n ti fẹ̀yìntì. Wọ́n ní lẹ́nu ọdún 2019 títí di ọdún tá a wà yìí àti àsìkò yìí wọ́n ní iye owó tó ti tó bílíọ̀nù lọ́nà 50.7 náírà ni wọ́n ti pín fún àwọn òṣìṣẹ́ ọba èyí tó dín díẹ̀ ní ẹgbẹ̀rún 14 tí oníkálukú wọn tí wọ́n sì wà nínú ayọ̀ ohun àlàáfíà. Lákòótán nínú ọ̀rọ̀ alámòjútó ọ̀hún ó ní ìjọba ìpínlẹ̀ Èkó ti dáwọ́ iṣẹ́ dúró wọ́n sì ń tẹ̀síwájú nítorí wípé ìdùnnú ayọ̀ àwọn ènìyàn ní ìjọba ìpínlẹ̀ Èkó ló ń wá ó lè sì mọ̀ wípé inú dídùn báyìí òun ló máa ń mú orí wù. Ó ní ẹni bá ti ṣe iṣẹ́ dáadáa tó ti fi àárọ̀ ọ̀sán ṣiṣẹ́ ó ní irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ fi alẹ́ gbádùn iṣẹ́ òwúrọ̀ wọn ni. Arákùnrin kan rèé èyí tó ti fi ìgbà kan ṣiṣẹ́ nílé ìfowópamọ́ ìgbàlódé kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà nílùú Ìlọrin èyí tó jẹ́ wípé ó ti rí ẹ̀wọ̀n ọdún 7 báyìí. Adájọ́ Adéníkẹ́ Akínpẹ̀lú tílé-ẹjọ́ gíga yìí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Kwara òun ló sọ wípé kí ọ̀gbẹ́ni Ajíbóyè Túndé Àrẹ̀mú kó lọ rí ṣe ẹ̀wọ̀n ọdún 7 látàrí ìwà jìbìtì eléyìí tó wù fún ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ lásìkò eléyìí tó ṣiṣẹ́ nílé ìfowópamọ́ náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde àwọn àjọ eléyìí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ EFCC ni wọ́n mú arákùnrin ọ̀hún ní oṣù kejì ọjọ́ 17 ọdún 2020 wípé ọ̀kan nínú àwọn oníbàárà ilé ìfowópamọ́ wọ́n kó owó wá sílé ìfowópamọ́ tí wọ́n sì kó fún ọkùnrin náà èyí tó owó ọ̀hún tó mílíọ̀nù 10 náírà wípé kí wọ́n bá wọn kó sínú àpò ìṣúwọ̀n ìpamọ́ owó eléyìí tí wọ́n ṣí pẹ̀lú ilé ìfowópamọ́ náà gẹ́gẹ́ bí oníbàárà, ṣùgbọ́n tí ọ̀gbẹ́ni Túndé Àrẹ̀mú kọ̀ jálẹ̀ láti kó owó ọ̀hún síbẹ̀ tó kó owó olówó tó tó mílíọ̀nù 10 náírà tó sì dá sínú àpò ìpamọ́ ìṣúná owó rẹ̀ èyí tó jẹ́ pé ó di nǹkan mìíràn. Ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ ọ̀hún Andrew Akọjà òun ló sọ wípé ẹ̀sùn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni wọ́n kà sí ọ̀gbẹ́ni Àrẹ̀mú lọ́rùn. Àkọ́kọ́ ìwà jìbìtì, ẹlẹ́ẹ̀kejì mímá fi ohun tí ò tọ́ kó máa fi ṣe ohun tó tọ́ àti nǹkan mìíràn ilé tí wọ́n kà sí lọ́rùn tí wọ́n sì béèrè lọ́wọ́ rẹ̀ nílé ẹjọ́ wípé ó jẹ̀bi àbí kò jẹ̀bi. Èyí tó fẹ́ máa ṣe lálàyé kóhùn jẹ̀bi pẹ̀lú àlàyé, ṣùgbọ́n tí adájọ́ Akínpẹ̀lú sọ wípé kò sí àwáwí kankan lẹ́nu rẹ̀ nítorí pé ìwà tó wù yìí ìwà tó ti ní lójú gbà ni tó sì lè jẹ́ ìwà ilé tó lè ta àbùkù bá àwọn ilé ìfowópamọ́ yòókù wípé kí àwọn oníbàárà wọn kí wọ́n má ní ìgbàgbọ́ nínú wọn. Lákòótán nínú ẹjọ́ èyí tí adájọ́ Adéníkẹ́ Akínpẹ̀lú dá ó ní lẹ́yìn atótónu àwọn agbẹjọ́rò ti ìjọba àti ilé tó dúró fún oníjìbìtì ọ̀hún ó ní kí ọ̀gbẹ́ni ọ̀hún Ajíbóyè Túndé Àrẹ̀mú kí wọ́n máa mú lọ sínú ọgbà àtúnṣe kó lọ rí lo ọdún 7 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára láti lè fi kọ́ àwọn tó kù ní ẹ̀kọ́. Ìròyìn eléyìí ló wá láti ìpínlẹ̀ Èkó. Adájọ́ Mojísọ́lá Dàda
tílé-ẹjọ́ eléyìí tó rí sí ìwà ibi àti nǹkan mìíràn eléyìí tí kò dá ní àwùjọ èyí tó kalẹ̀ sílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó nínú ọjọ́rú ọ̀sẹ̀ tá a wà yìí tí í ṣe ọjọ́ 19 oṣù kẹrin òun mà ni wọ́n ti ní kí ọ̀gbẹ́ni kan Alhaji Nasiru Adinaji ọ̀gádà wípé kó lọ rèé ṣe ẹ̀wọ̀n ọdún 16 ọ̀gá ọ̀hún eléyìí tó jẹ́ kí wọ́n dá ẹjọ́ Alhaji náà sọ di mímọ̀ pé ìwà tí Alhaji yìí wù láwùjọ ó jẹ́ nǹkan tó burú jáì gẹ́gẹ́ bí wọ́n ti sọ Alhaji Nasiru yìí ló ti fìgbà kan ṣiṣẹ́ nílé iṣẹ́ Nigerian Port Authority NPA tó sì ti fi ẹ̀yìn tì ní báyìí wọ́n ní owó kan èyí tó tó mílíọ̀nù 16 náírà òun ni ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n kó fún àwọn àkànṣe iṣẹ́ kan èyí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ kólẹ̀kódọ̀tí ní ìpínlẹ̀ Èkó ṣùgbọ́n tó gba owó ọ̀hún tó dá sákò tó sì ná ọgọ́ tó ń ti ìpàkọ́ fẹlẹ̀ sórí àga tó ń wòsù bẹ́ni tó dáwó sínú kànga ní báyìí àjọ EFCC àwọn tọpinpin ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n sì ṣe ìwádìí tí ìwádìí wọn fi mọ̀ wípé lótìtọ́ àti lódodo ni Alhaji Nasiru ló gba owó ṣùgbọ́n tó kọ̀ láti ṣiṣẹ́ nǹkan tó gba owó ọ̀hún fún èyí tó fà á kí wọ́n wọ tuurutu bí òkúkọ tí wọ́n fẹ́ fi ṣe àsùn lọ sí ilé ẹjọ́ ní báyìí adájọ́ dàda ó ti ní àwáwí kankan ò sí lẹ́nu Alhaji Nasiru bí kò ṣe wípé kó máa lọ sínú ẹ̀wọ̀n tààràtà fún ọdún 16 gbáko pẹ̀lú iṣẹ́ àṣekára. Ọmọ ọdún 14 kan rèé eléyìí tó ní àjọṣepọ̀ tìpátìkúùkù pẹ̀lú ọmọ kékeré ọmọ oṣù 22 22 months èyí tó jẹ́ pé ọmọ ọ̀hún tó jẹ́ ọmọ kékeré obìnrin náà kò tíì pé ọmọ ọdún 2 nílùú Ìbàdàn ni wọ́n ti mú lọ sínú ọgbà ẹ̀wọ̀n èyí tó wà ní Agodi nílùú Ìbàdàn tí ṣe olú ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ti dá ẹjọ́ ọ̀hún láti ilé ẹjọ́ eléyìí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣe ní báṣubàṣu àti ṣíṣe òwò ẹrú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó wà ní Ìyágànkù nílùú Ìbàdàn òun ni wọ́n dá ẹjọ́ náà ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ ọ̀hún ìǹspẹ́tọ̀ ọlọ́pàá Olúwakẹ́mi Arówóṣayé ṣe lálàyé fúnlé ẹjọ́ náà wípé ọmọdékùnrin ọmọ ọdún 14 náà ó ń gbé ní ojúlé 4 ní agbègbè Sàláwù nílùú Ìbàdàn òun ló ṣiṣẹ́ ibi ọ̀hún ní ọjọ́ 21 oṣù kẹta sí ọjọ́ 3 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí adájọ́ ọ̀hún eyín adájọ́ PUPO Adétúnjí ó sọ wípé iṣẹ́ rí ìwà tí ọmọ yìí wù ó jẹ́ nǹkan tó burú jù ní àwùjọ ó sì jẹ́ nǹkan tó tini lójú jù láwùjọ àwọn ènìyàn ọmọlúàbí ó ní lákọ̀ọ́kọ́ ọmọ ọdún 14 ọ̀hún kò tí ì tó ọyẹ ọjọ́ eléyìí èyí tí ọmọ àbí ènìyàn lè máa ní àjọṣepọ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọdún 18 ní ìbálòpọ̀ àti nǹkan tó tọ́ láàrin ọkùnrin sóbìnrin ló ti máa ń bẹ̀rẹ̀ ó ní àmọ́ pẹ̀lú ọjọ́ orí rẹ̀ yìí náà á jẹ́ wípé yóò fi aṣọ pépé àti ọjọ́ orí kékeré bẹ̀rẹ̀ sí ní roko ọba ní o ní báyìí wọ́n ti ní kí wọ́n mú ọmọ ọ̀hún kó máa lọ sínú ọgbà ẹ̀wọ̀n láti lọ máa lè ṣeré ń bẹ̀ náà títí dìgbà tí wọ́n tún ẹjọ́ rẹ̀ pé tí wọ́n sì ti mú ọmọ oṣù 22 náà 22 months ọ̀hún tó jẹ́ ọmọ òrukàn tí wọ́n ti mú lọ sílé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tó ń tọ́jú àwọn ọmọ aláìlóbìí kí wọ́n lè tọ́jú rẹ̀. Lánàá pẹ̀lú bí àwọn èèyàn ṣe wà nínú ayọ̀ ohun ìdùnnú fún pọ̀pọ̀ ṣìnṣìn ìtúnu eléyìí tó jẹ́ ọdún ìtúnu ààwẹ̀ èyí tí a fi ń ṣe ayẹyẹ ìparí oṣù Ràmọ̀dánà nílùú Ìlọrin báyìí tí ṣe olólo ìpínlẹ̀ Kwara ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan àti ọ̀kadà ló wáyé o níbi tí èèyàn kan ti jẹ́ Ọlọ́run bá nípè tí àwọn mẹ́ta tí wọ́n sì farapa yánnayànna níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti gbé jáde wọ́n ní àwọn ènìyàn ọ̀hún ló ń darí bọ̀ láti ibi tí wọ́n ti lọ kírun ìdí ọdún ìtúnu ààwẹ̀ kó tó di pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún ṣẹlẹ̀ wọ́n ní ènìyàn kan ló wà nínú ọkọ̀ ní ìgbà tí àwọn mẹ́ta tí wọ́n ń bẹ lórí ọ̀kadà alùpùpù kí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ wọ́n ní ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ẹni tó ń bẹ nínú ọkọ̀ òun ló jágbére fáyé àìtáwọn mẹ́ta tó wà lórí ọ̀kadà tí wọ́n sì farapa yánnayànna tí wọ́n ti kó wọn lọ sílé ìwòsàn wọ́n lẹ́ni tó wà nínú ọkọ̀ yìí lásìkò tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ṣẹlẹ̀ ní agbègbè Balógun Fúlàní nílùú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ Kwara ni wọ́n gbé dìgbàdìgbà lọ sílé ìwòsàn wọ́n ní kò pẹ́ tí wọ́n gbé délé ìwòsàn òun ló juwọ́ sílẹ̀ tó gba ìkùrùjẹ lọ́wọ́ ìbọra àwọn mẹ́ta yòókù wọ́n bẹ nílé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú ẹni ọ̀hún eléyìí tó dágbére fáyé ní Sùrájù èyí tí wọ́n ní ó wá láti agboolé alámọ̀ nílùú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ Kwara ìrọ̀lẹ́ àná ní aago 4 ni wọ́n sì ti fi eru èèpẹ̀ ni wọ́n ti sín ní ìlànà mùsùlùmí. Nínú ìròyìn amúlòdùn
ẹni tó jẹ́ gbajúgbajà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ Yorùbá eléyìí tó ń kọrin takasùfé eyín Àṣàkẹ́ òun mà ló ti sọ̀rọ̀ báyìí òun wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ alájòta lòun ijó lòun jó kó tó di wípé orin ó gba ijó ọ̀hún lọ́wọ́ òun láláì rí kan ṣùkan ló sì fà á tóun padà fi orin kún iṣẹ́ ijó náà gẹ́gẹ́ bí olórin takasùfé ni Ahmed Olúadé tí gbogbo èèyàn mọ̀ sí Àṣàkẹ́ ló ṣe lálàyé o wípé ìṣẹ́ ohun ìyà èyí tó ń bá òun fínra òun ló fà á tóun fi orin kún iṣẹ́ ijó eléyìí tóun jó ọmọ ọdún 24 ọ̀hún ṣe lálàyé fún oníròyìn wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun á máa jó tí gbogbo èèyàn sì máa fẹ́ràn òun oníṣùgbọ́n látàrí pé ijó ọ̀hún kò kó owó tó tó owó wá o ebi sì ń pa òun lòun rò wípé kóun tún fi nǹkan kún iṣẹ́ náà níbi tóun ti fi orin kún láláì mọ̀ wípé ọ̀nà tí Ọlọ́run gbà tó fẹ́ gbà láti sọ òun di olówó ọlọ́lá àti ìlúmọ̀ọ́ká níṣẹ́ orin ó ní báyìí inú òun dùn ayọ̀ òun kú ni o àti wípé tí ẹ rí tẹ́lẹ̀ náà ó ní ijó jíjó yìí jẹ́ nǹkan tó jẹ́ wípé òun fi kọ́ra láti ọ̀dọ̀ àwọn òbí òun látàrí pé àwọn òbí òun fẹ́ràn láti máa fi àwọn àwo orin láti máa pílè rẹ̀ létí òun ó ní látara ìdí èyí lòun ti ní ìfẹ́ sí ijó jíjó ṣùgbọ́n láṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Ọlọ́run padà fi orin láti fi gbé òun ga ju ijó jíjó lọ. Lákòótán nínú ìròyìn wa gbajúgbajà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó kópa nínú Big Brother Naija bí ọdún bíi mélòó kan sẹ́yìn eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlámilékan Agbéléṣebíọba tí gbogbo èèyàn mọ̀ sí Lékan òun mà ló ti tẹ̀síwájú nínú ìmọ̀ ìwé àti ẹ̀kọ́ rẹ̀ báyìí ní báyìí òun nìkan òun ló ti gba àmì ẹ̀yẹ master degree láti orílẹ̀-èdè United Kingdom nínú ilé ẹ̀kọ́ fáfitì kan èyí tó wà ní Portsmouth ní orílẹ̀-èdè United Kingdom nínú oṣù tá a wà yìí níbẹ̀ ló ti ní láti bí oṣù 18 báyìí lòun ti wà lẹ́nu ètò ẹ̀kọ́ ọ̀hún kóun sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àṣeyọrí nínú ẹ̀kọ́ náà lákòótán ó rọ àwọn akẹgbẹ́ rẹ̀ láti tẹ̀lé àlá rere wọn eléyìí tí wọ́n lá kí wọ́n sì rí dájú pé gbogbo tí wọ́n bá ṣe kí wọ́n máa ní ìpinnu rere lórí ìgbésẹ̀ wọn. So ẹ̀yin ará ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ sátidé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ èyí tẹ̀yìn ṣe ń wò lórí ìkànnì yìí ẹ subscribe bákan náà kẹ́ni wípé ẹ tẹ aago kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bọ́tìnì tẹ̀lé subscribe notification bell ní òní ò máa sọ fún yín bí àwọn ètò ìròyìn wa tó bá ṣe ń lọ ẹ sì rí dájú pé láìkì ẹ fi kọ́mẹ̀ntì yín sábẹ́ ìròyìn yìí kẹ wá bá ṣíà rẹ̀ lógúnlọ́gbọ̀n kó lè kárí ilé kó lè kárí oko àtìlẹ́yìn orílẹ̀-èdè yìí kí wọ́n lè mọ àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú èdè Yorùbá pọ́nbélé èyí tá a fi ń gbèrò ìwà sójú amóhùnmáwòrán yín lórí Facebook náà ẹ lè fọ́lọ̀ wá bẹ̀ ìròyìn Feli-feli TV ìròyìn Feli-feli TV lórí Facebook títí dìgbà míì fún mi Adénúgà ẹni tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yín mo gbà ládùúrà pé ayọ̀ làwọn ti fi pàdé o ire o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.